Only Jesus TV. ọ̀rọ̀ Wàsílà pẹ̀lú Olóòlù ẹ wò ó ti gba ọ̀nà ọ̀tọ̀ jáde báyìí o. Bàbá takú ti Jésù, wọ́n ti takú ti àwọn mùsùlùmí lọ́rùn lórí ìgbésẹ̀ tí wọ́n ń gbé pẹ̀lú ọ̀rọ̀ Wàsílà pé àwọn Olóòlù bákan wọ́n gba 400,000 lọ́wọ́ Wàsílà, wọ́n máa gbé kéèsì dìde. Bákan náà bàbá àgbàlagbà tẹ́wọ̀n lẹ́gbẹ̀ẹ́ àwọn náà jáde o. Ọ̀rọ̀ yìí òun ló wá lọ bí ọ̀rọ̀ Deborah tí àwọn mùsùlùmí tí wọ́n pa nífọ̀nàfọ̀nṣù ní Kánò pé wọ́n sọ pé ó bú Muhammed tàbí bákan bẹ́ẹ̀ yẹn. Ẹ wo ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí ó lọ fà gan. Ẹ bá mi share ẹ jẹ́ kó lọ káwọn èèyàn kó rí fídíò yìí o. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé kan káàdìjọ wo fọ́nrán yìí. Mò ń padà bọ̀, ẹ̀yin náà máa dá sí ohun tí ẹ bá rí sí fọ́nrán yìí. Ó yá lókè lọ́hùn. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nurere sí gbogbo ènìyàn pátápátá. Gbogbo ojú gbogbo ọkàn tó lórí ọ̀fẹ́ àti wò mí mú kí yín pé dédé àkókò yìí yóò dára fún yín. Ojú òní tìyàn ọkàn yín ó balẹ̀. Ẹ ò ní sunkún lórí àwọn ọmọ yín. Gbogbo ntẹ gbẹ́kẹ̀lé tó ń pa yín lẹ́rìn ayé ò ní sọ́dòfo. Fídíò kékeré yìí ẹ jọ̀wọ́ ẹ kàn bá mi pín dé ọ̀dọ̀ ìyá Adéọlá tí òkè à, ọ̀dọ̀ ìyá Wàsílàt. Ẹ bá mi pín fídíò kékeré débẹ̀ torí Ọlọ́run. Ẹ bá mi pín débẹ̀. Ó ní mo ní much láti bá sọ. But ṣáájú gbogbo appreciate both Muslim and traditional worshippers, oníṣẹ̀ṣe pẹ̀lú Muslim tí wọ́n sì rántí ọmọ wa Deborah tí àwọn Muslim pa ní North. Ọ̀pọ̀lọpọ̀ àwa Christian àti gbégi gbàgbélé àti ẹ̀kí rántí ẹ̀ mọ́. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ kan bá ṣẹlẹ̀ inú mi máa ń dùn. Bí tí mo ti gbé picture yìí, ọmọ mùsùlùmí kan ọ̀dọ́ tó ní làákàyè òun ló sọ̀rọ̀. Ó ní ta ló pa Deborah, ó ní sáwọn Christian ni àbáwọn oníṣẹ̀ṣe, ó ní mùsùlùmí ló pa Deborah. Now pé wọ́n wá lọ ń dá sí ọ̀rọ̀ tí ó kàn wọ́n, èyí tó kàn wọ́n máa mójútó. Bọ́ tí ibẹ̀ kọ́ ni mò ń lọ, mo kàn appreciate yín wípé àwọn tó sì lọ́gbọ́n tó ní làákàyè wọ́n sì wà nínú àwọn èèyàn tí wọ́n mọ̀ wípé ẹ̀jẹ̀ ènìyàn ní títa sílẹ̀ ó lágbára gan. Ẹ ṣé púpọ̀, ẹ ò ní fi rú ẹ̀ gbá o. Ọ̀rọ̀ mi lọ dá lórí òbí tó bí Wàsílàt Adéọlá tí òkè à. Now ìyá Adéọlá tí òkè à, ìyá Wàsílàt, mo mọ̀ pé Ọlọ́run fún yín lọ́mọ tó pọ̀, kò lè jẹ́ ìwọ̀nba lọ́wọ́ yín kẹ́ ẹ la ojú yín sílẹ̀ káwọn tó gbé ata wẹ́wẹ́ dání, ata súyà kan fẹ́ sójú yín kó wá fọ́ lójú ayé yín. Mi mọ̀ bóyá Adéọlá tí òkè à, mi mọ̀ bóyá Wàsílàt, mi mọ̀ bóyá ó ní bàbá láyé. Bá fẹ́ kẹ́yìn òbí yẹn kẹ́ ẹ gbọ́, bọ́ mo mọ̀ pé ó lọ́kọ, bá fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ mi yìí kí ẹ fi sọgbọ́n. Bẹ́nikẹ́ni bá pè yín, bẹ́nikẹ́ni bá bá yín sọ̀rọ̀ lórí fóònù àbí lórí àwọn ibi tí ọ̀rọ̀ yẹn ti kú dé, ẹ sọ fún pé ẹ ṣe àdúpẹ́. Ẹ mú eyín ọ̀kan yín, ẹ yọ síta gangan báyìí lójú àwọn tó mú sledge hammer dání, àwọn tó mú plier dání. Màmá, wọ́n á kan eyín ọ̀kan yín. Màmá, wọ́n á fọ́ ojú yín, ojú ríran yín. Ẹ dẹ̀ la ojú yín sílẹ̀, tàlùbọ́dẹ̀ ń kó wọ́. Nǹkan 2 sí 3 ni màá sọ fún yín lórí tí Adéọlá Wàsílà ti ṣe. Ẹ gbàgbé bóyá ó jẹ́ mùsùlùmí àbí ó jẹ́ mùsùlùmí, ẹ gbàgbé ní tó wù kó máa ṣe lórí TikTok. Ẹ jẹ́ kí n fi yé yín sàmà, gbogbo ẹ̀yin tí ẹ lóye tẹ́ lọ́gbọ́n lórí, ẹ jẹ́ n fi yé yín. Pàápàá òbí tó bí Adéọlá tí òkè à, ó dà pé ẹ̀yin gan ni tí òkè à yẹn òun ló ń dálé lórí ẹ̀kẹ́ à, ẹ̀ẹ̀kan tó máa ṣẹlẹ̀. Wọ́n á kan yín lẹ́yìn ọ̀kan. Àwọn tẹ́ lọ ń fọ̀rọ̀ lọ, àwọn tẹ́ fẹ́ bá yín mẹ́jọ lọ sí court, àwọn tẹ́ fẹ́ gbèjà yín lọ́dọ̀ Olóòlù, wọ́n máa kan yín ọ̀kan yín. Ẹ jẹ́ fún yín láwọn oríṣi nǹkan 2 sí 3. Olúbàdàn of Ìbàdàn ó ti ṣòfin pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ ya fọ́tò nígbà tí Olóòlù bá ń kọjá. Obìnrin ò dẹ̀ gbọ́dọ̀ wò. Ẹ wò fún méjì yẹn. Ó wà authentic.
ìjọba ti fọwọ́ sí. Now my question is this: ṣé ọmọ yín wà nínú media crew Olóòlù ni? Ṣé ó ń ya àwòrán fólóòlù àbọ̀ wà nínú press conference Olóòlù? Ó ní àwọn àmọ̀tẹ́kùn ló ń yà àtàwọn èrò, àwọn àmọ̀tẹ́kùn àtàwọn èrò wọ́n lọ lé olókùú àbí wọ́n lọ lé oníyàwó àbí wọ́n lọ lé ọlọ́mọ. Ṣé tó jọ bá délẹ̀ tán tó bá dé court abániwá kì í bá ní débẹ̀, abánidébẹ̀ ò lè bá ní tán. Nínú àwọn kan tá máa yọ fún yín ó ní wípé ó wá yá àwọn tó ń tẹ̀lé Olóòlù kò rólóòlù accepted, ó wá sẹ́ndì ẹ̀ sórí mídíà. Olóòlù fẹ́ gba ibi kọjá o. Ǹjẹ́ ẹ mọ̀ túmọ̀ nǹkan yẹn? Informant. Láyé ìgbà kan mi mọ̀ bí ó ń ṣẹlẹ̀ lẹ́nìí, Olóòlù àtàwọn eégún kọ̀ọ̀kan wọ́n máa ń dìídì jáde, wọ́n á lọ pàdé ara wọn, wọ́n bára wọn jà. Ṣé ọmọ yín ó ń fún àwọn èèyàn ní informant pé bí Olóòlù wà ẹ wá pàdé ẹ̀kẹ́ wá pa síbẹ̀? Abẹ́ mọ̀ kí ni ìtumọ̀ tó ṣe yẹn ni? Mi ò bá yín sọ̀rọ̀ wọ́n gbowó lọ́wọ́ yín o, mi bá sọ̀rọ̀ wọ́n ṣètùtù fún yín o, but n tó wà lẹ́yìn ọ̀fà tó ju òjé lọ, n tó wà lẹ́yìn ẹ̀fà tó ju èje lọ, ó ní mò ń ṣàlàyé fún yín. Torí tẹ́ bá dé court wọ́n á bi yín léèrè. Ọmọkùnrin kan kọ́ ló ń fọ̀rùn kẹ nínú àwọn union, Tọ́ba Ìjàyà kọ́ ló ń tẹ́sáfẹ́ rí. Ṣé ẹ gbàgbé pé nìkan ló pàdé ó dẹ̀ kí ẹni yẹn ó kúrò ńbẹ̀ tán, ẹni yẹn dẹ̀ lo agbára tó wà lórí mídíà láti pe àwọn èèyàn pé ó ń bọ̀ lọ́nà bí báyìí, wọ́n dẹ̀ pàdé ẹ̀ wọ́n dẹ̀ pa, which means informant lọmọ yín láti jẹ́ kí àwọn èèyàn tákù Olóòlù. Mi ò gbèjì eégún o. The first of tí mo kọ́ sọ nígbà tọ́rọ̀ yẹn ṣe táfà sọ̀rọ̀ ni pé ẹ má rí Olúbàdàn fín, ọba tiwa ni. Ó ní mo fight lé lórí. Ẹ má lo àṣà wípé àáfàá ni bàbá ọba, kò ṣẹlẹ̀ ńbàdàn o. Ìbàdàn ìlú ẹ̀sìn ni, kò ṣẹlẹ̀ ńbàdàn o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ìyẹn mo kọ́ fight fún. Ṣùgbọ́n láti jọ́ tọ́rọ̀ rẹ̀ ti ń lọ ààyè ò sí fún mi. Ẹ̀kọ́ kan ti máráyè wá sọ online ni. But ìyá òbí ọkọ Adéọlá tí ò kíá ẹ jẹ́ paná ọ̀tẹ̀. Tẹ́ bá rẹ́ nìkan tó ń lé fùrù kọ́kọ́ tí wọ́n láwọn náà rídìí lọ́yà làwọn àwọn gbèjà yín ẹ̀ ń so ní court. Díẹ̀ nú àwọn nǹkan tí wọ́n á lò against yín àtọmọ yín ni mò ń sọ nìyẹn. Bóyá gbowó lọ́wọ́ ẹ̀ àbí wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ tó bá bọ́ sọ́wọ́ bandit yẹn gbé lọ yóò san ransom. But láti lórí láyà kó ní gut kó ya àwọn àmọ̀tẹ́kùn àtàwọn tó ń tẹ̀lé Olóòlù kò tí ì rí Olóòlù o. Gbà ń kọ̀rọ̀ kọ́yá la ńgbà táwa kéré, gbà ń kọ̀rọ̀ kọ́yá Olóòlù o. Bóyá níbi tó ti ń ṣe lọ́wọ́ yẹn kámẹ́rà ẹ̀ lè ṣèṣì gbé. Tó ń gan bá tiẹ̀ gbé kò lè wà lálàáfíà. Ìgbàgbọ́ mi inú Kristi ló wà o. But human feeling, humanity, love, ẹjọ́ ẹ̀jẹ̀ ń rọ̀ nínú fíìnì mi náà. Wọ́n gbó lọ́yìn wọn gbó lọ́yìn, problem ẹ̀yìn àti wọn nìyẹn. But tẹ́ bá lọ court tẹ́ ń fa ọ̀rọ̀ yìí lọ, mi tẹ́ gbà jẹ̀bi area díẹ̀ ni mo mú wá fún yín yẹn. Ẹ ṣọ́ra o, ẹ kíyèsára o. Ayé mi ò ní bàjẹ́, ayé ọmọ mi ò ní bàjẹ́. Ẹ bá mi type sí comment section bẹ́ẹ̀. Tó gbogbo ẹni tó lágbára àti pààyàn nínú ẹ̀sìn wọn tó jẹ́ pé wọ́n wà á dìde sí ẹ̀sìn ẹlẹ́sìn tí wọ́n á múra kan múra sí. Deborah kọ́ni kọ́kọ́ pa o. There is a lady Abigail tí wọ́n sálàdà lẹ́yìn l'Àbújá nú àwẹ̀ lákòókò kan. Ó pẹ́ sí àkókò Deborah, àwòrán tirẹ̀ mọ́. Lẹ́yìn náà Deborah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn Kristẹni. Christian genocide ó pọ̀ rẹpẹtẹ. Christian genocide ó pọ̀ rẹpẹtẹ láti pa àwọn ọmọlẹ́yìn Kristi. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìwọ̀n bá wa tó bá kù a ò ní dákẹ́. Àfi kẹ́ ẹ má mẹ́nu lé ẹ̀sìn wa o. Eléyìí ò kì í sọ̀rọ̀ ẹ̀sìn, advice ni mo fún àwọn òbí Adéọlá tí ò kíá. Ó lè gbẹ́nu sí kó tún bú mi as usual. Ó lè ṣépè, that is your own cup of tea. Yóò dára fún wa. Ẹ fi sí comment section. Ayé mi ò ní bàjẹ́, ayé ọmọ mi ò ní bàjẹ́. Ọgbọ́n lọ́gbọ́n,
bọ́rọ̀ bá ti pẹ́ lé ọ̀rọ̀ ó di tàn. mo gbọ́ tẹ̀yìn oníṣẹ̀ṣe kan èèyàn kan sọ̀rọ̀ nílùú òyìnbó kódà ayé kò tọ́ oníṣẹ̀ṣe ni ó sọ̀rọ̀ nílùú òyìnbó ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ ọlọ́pọlọ ni ayé kò tọ́ sọ àmọ́ sẹ́ mọ̀ pé tá a bá kó ọ̀rọ̀ sọpọlọ tá a bá ń yànnà náà tá a fọ́n ká kálukú ọmọ rí gbòógì mú nínú ẹ̀ òótọ́ lọ̀rọ̀ táyé kò tọ́ sọ́sọ́ àmọ́ ibi tẹ́mi ọ̀bá jẹ́ ká ẹ gbé ọ̀rọ̀ gbà ní wípé ẹni tí wọ́n pa níjọ́ kìíní àná Deborah tí wọ́n pa níjọ́ kìíní àná àwọn mùsùlùmí tí wọ́n bá sọ wípé kí wọ́n wá 10 million wá owó fáìnì wọ́n jẹ́rìí irú èmi gan náà bó ti wulẹ̀ kí n má ní nǹkan kan tó bọ́jẹ́ 1000 ó rí fi ilẹ̀ o bí mo ti jẹ́ tálíkọ̀ ọlọ́run yìí tí wọ́n má bàa lè pa pé kásẹ̀dì sákàǹtì báyìí owó fáìnì n ó fi ilẹ̀ o. àwọn oníṣẹ̀ṣe wọ́n wá lo làákàyè wọ́n lo inú kan wọ́n wá ní kọ̀sán 400,000 naira wọ́n wá gbà lọ́wọ́ ẹ wá ń pé wọ́n dà padà ẹ má dà padà ẹ má dà padà nínú ẹni tí wọ́n pa àtẹni tí wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ ta lẹni tó nífẹ̀ẹ́ yàn tó bá jẹ́ pé ntọ́ ṣẹlẹ̀ yẹn bá ṣẹlẹ̀ sáàrin mùsùlùmí wọn á pàdánù ni kì í dẹ̀ ṣe pé ntọ́ lè pààyàn náà ò sí lọ́wọ́ oníṣẹ̀ṣe ìtẹ́ ń sọ yìí bọ́n ṣe ti rí i pé ó fídíò ó kámẹ́rà àwọn èrò yẹn kò ní ìdí kí wọ́n sọ̀rọ̀ àwọn tí ó bá ṣẹlẹ̀ sí tí ó jẹ́ kí wọ́n wá máa bẹ̀bẹ̀ pé èló lẹ́gbà ọmọ ẹ̀ ọ̀gbọ́dọ̀ kú ni wọn ò bá máa béèrè fún wọn ò dẹ̀ ronú pa nǹkan báwọn wọn ò dẹ̀ fẹ́ jẹ́ káburú ó ṣẹlẹ̀ wọ́n wá lé tutù láàṣẹ o èmi ò sọ pé fojú ró lóòlù o èmi ò sọ pé kò fojú ró lóòlù o ọlọ́run rí yorùbá mi ò tí ì yé yín àmọ́ bí ọba fojú rí gan wọ́n lágbára kí wọ́n ó ṣe aburú kan sí i láwọn tí wọ́n jẹ́ atọ́kùn olóòlù wọ́n lágbára kí wọ́n sọ pé fúnra ara rẹ̀ ní ọ̀wọ́ afẹnu ara rẹ̀ gbolẹ̀ tọ́ba wa jẹ́ pé ń fẹnu ara rẹ̀ gbolẹ̀ sí tí wọ́n sa oògùn aburú sí tí ọ̀dà bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sí ṣé ìgbà náà lẹ̀ bá wá ṣẹ̀ mọ́ pé wọ́n ní ara màálù wọ́n ní ara nǹkan báyìí ẹ̀rọ onúgbàbẹ̀ lọ. wọn ò dẹ̀ fẹ́ jẹ́ káburú ọ̀ṣẹlẹ̀ sí ẹ̀ wá ní wọ́n gba 400,000 lọ́wọ́ rẹ̀ Àlàgúsí náà wá pé wọ́n dà padà gbogbo ẹ̀yin afá náà pé wọ́n dà padà ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ̀ṣe mi ń sọ pé wọ́n dà padà kọ́yẹ́kẹ́ sọ bẹ́ẹ̀ kò ní ìdí káwọn tí wọ́n mọ̀ kó ti ró lóòlù kò ní ìdí kí wọ́n sọ̀rọ̀ kankan tí wọ́n bá nífẹ̀ẹ́ ọmọ làkejì bí ara wọn. ó yẹ kí ọmọ retí aburú tí ó ṣe bá aburú ọba fẹ́ ṣe gan ó yẹ kí ọba aburú kan débi pé gbogbo yín ọmọ àdáwó jọ pé ó ń parọ́ pé òun ò ró lóòlù ni àsọ̀rọ̀ lóòlù tó yẹ pé kò ró lóòlù ni nǹkan báyọ̀ yọ ṣẹlẹ̀ sí wọn ò dẹ̀ sí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ lónú kan ẹ wá ń pé wọn dàwó yẹn padà wọn ò ní dá padà nítorí wípé ìntẹ́ fi lè sọpọ́n lè dá padà ẹ jẹ́ kí gbogbo wa yìí ká dá 50 million ń dànù ẹ̀ kò tí ì sí bó ṣe burú tó kò tí ì sí bí mo ṣe tálíkà tó ti ní 5,000 àbí 10,000 o tẹ́ ẹ bá sẹ́ndì àká nọ́mbà o tí ń wà 10,000 sẹ́ndì o ká sẹ́ndì 50 million kí wọ́n dẹ̀ mí Deborah padà kí ni Deborah ṣe bọ́rọ̀ lọ sọ tí wọ́n fi pa ẹ̀sìn wo lọ́wọ́ á dáa jù ẹ̀sìn wo lọ́lọ́run fẹ́ jù lérí ẹ̀sìn ẹ̀ńtọ́ sọ wípé kódà kéèyàn ó pé wọ́n gbòdìdì ilé lọ́wọ́ rẹ̀ kọ́ má bàa kú tó ní tèé fòdìdì ilé lẹ̀ yóò kàn tó jù bẹ́ẹ̀ lọ yóò kọ́ ẹ́stéètì ó lè dẹ́n tí ó lọ ìlú òyìnbó tí ó tún máa dá kọ́fínì lẹ́ ń bẹ nígbà tẹ́mi rẹ̀ bá ń bẹ tí ọba ti sẹ́mi kò sí nǹkan kan ẹ wá ń sọ̀rọ̀ òpònú lọ́n láì wọ́n dà 400,000 yẹn padà wọ́n fẹ́ jogun ẹ̀sìn ọwáyé ni wọ́n fẹ́ jẹ́ Àlàgúsí gan sọ ṣé ẹ̀sìn tọ̀dọ̀ ti wà Àlàgúsí tó jẹ́ pé wọ́n déédéé gbẹ̀mí èèyàn dànù tọ́ọ̀dẹ̀ sọ̀rọ̀ àti ẹ̀sìn ẹni tó gbowó lọ́wọ́ èèyàn pé yóò san 400,000 naira tá lẹ́ni tó yẹ kọ́ lọ́ọ́ sọ sálì jẹ́ náà ẹ wọ̀ ná mò ń sọ bó bá jẹ́ páàríra wa nígbà tá a bá dọ̀run ìmọ̀ sọ pé mò ń sọ fún yín tẹ́lẹ̀ pé ẹ wọ̀ ná ẹ sọ pé èèyàn ṣe mistake kan èèyàn ṣàṣìṣe kan nílànà ẹ̀sìn ìsìláàmù ẹ sì pàdánù ẹgbẹ̀mí ẹ̀ èèyàn kan lẹ́rù pé ẹgbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ o torí èmi tí mo jókòó wájú yín ó ní iye ọmọ tí mo ti bí o àwọn ọmọ mi ní ó bí nǹkan mi o táwọn ní ó bí ọmọ alálùbáríkà àwọn tí ti ń bí nínú àwọn ọmọ mi táwọn ti ń bí dáadáa ni kì í ṣe pọ́n bí kan bí méjì tí wọ́n ti ń bí dáadáa tẹ́ ẹ bá ti gba ẹ̀mí tèmi ńgbà tí mo wà ní bọ́ìsì ẹ wá dúró iye ọmọ tó jáde lára tèmi Deborah kan tẹ́ ẹ pa ẹ jìyà rẹ̀ wájú Ọlọ́run torí ẹ ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn o yóò bímọ ọmọ rẹ̀ ó bímọ ọmọ rẹ̀ ó bímọ ronú kan yí èèyàn kan lẹ́lẹ́pa èèyàn kankan ẹ̀ pa o ẹ wá ní ọ sọ̀rọ̀ sí ànábì lẹ́fi fájọ́ náà o àwọn ilé wa rí i pé ẹni yìí wo
eégún ó wò ó kò wó wọn ọmọ ọ̀ndẹ̀ ń ṣètùtù fún kábírú ọmọ bá ṣe ẹ wá ní wọ́n san 400,000 wọn ò san 400,000 kankan wọn ò ní nǹkan kan tí wọ́n dá padà tó bá ti dá 400,000 padà ẹ jẹ́ ká rí Deborah báyìí ní life ẹ jẹ́ ká rí kájọ máa sọ̀rọ̀ báyìí ká rí pé Deborah òkú ìgbà náà ni wọ́n tó san fáìní sẹ́ẹ̀lẹ́ ẹgbọ́n ẹ̀gọ̀ kò yẹ ká ẹ máa dá sírú ọ̀rọ̀ yìí nítorí apààyàn níyín ó apààyàn níyín ẹ pa Deborah ńgbà náà ṣé kìrìsìtẹ́nì ló pa Deborah ní àbóníṣẹ̀ṣe ló pa Deborah apààyàn tẹ jẹ́ ẹ wá ń jáde kò yẹ ká ẹ máa sọ kò yẹ ká ẹ dá sírú ọ̀rọ̀ báyìí ó yẹ ká ẹ máa pẹ́sẹ̀ tẹ ẹsẹ̀ ayé kí n má sọ pọ́lọ́ ńlẹ́sẹ̀ ẹsẹ̀ tẹ ẹsẹ̀ ayé ó ní wéètì kọjá ẹsẹ̀ tí ẹ rí yìí ẹ jẹ́ ká lọ làákàyè ni ṣé gbogbo alágọ̀ ni gbogbo akágọ̀ bẹ́ẹ̀ nìkan bá gọ ẹnìkan ò ní gọ̀ àní sùn kakọ níbì kan náà bí èèyàn bá jọ sùn pọ̀ ọ̀tọ̀ alánìkálùkù ọ̀la èèyàn onílàlà kan náà. tó ọ̀rọ̀ rí o Yorùbá sọ wípé àgbà ò ní tán lórílẹ̀ àwọn bàbá méjì wọ̀nyí wọ́n ti sọ wọ́n ti dá sí i ẹ̀yin náà tẹ́ ń wò wá nílé ẹ̀yin náà ẹ sọ ẹ dá sí i kí lè ọkàn yín pẹ̀lú fọ́nrán yìí lórí ọ̀rọ̀ Wasila àti Olóòlù ẹ wà àwọn mùsùlùmí ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn mùsùlùmí lọ́hùn-ún mùsùlùmí níbí mùsùlùmí níbẹ̀ yẹn níbi gbogbo lọ́ bá ń pèèyàn lónífun àdàrà ẹ jẹ́ kí onífun náà kó pa ìfun ẹ̀ mọ́ ẹ jẹ́ kó pa ìfun ẹ̀ mọ́ ẹ ṣe jẹ́jẹ́ ẹ̀yin mùsùlùmí àlàáfíà tẹ́ ń sọ ipò nìyẹn ẹ practice àlàáfíà yẹn ẹ practice ẹ̀ yóò dára fún wa ẹ bá wa like fọ́nrán yìí kẹ́ bá wa share láìpẹ́ a tún padà wá ní àlàáfíà.